Ndume ké sí àwọn ọmọ ológun kí wọ́n tètè dóòlà àwọn tí wọ́n jí gbé nípínlẹ̀ Borno. Sẹ́nitọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò gúúsù Borno Mohammed Ndume ti ké sí àwọn ọmọ iléeṣẹ́ ológun Nàìjíríà láti fi kún akitiyan wọn láti gba àwọn ọmọléèwé tí àwọn arìnrìn-àjò táwọn agbésùnmọ̀mí jí gbé ní agbègbè kan ní apá gúúsù nípínlẹ̀ Borno. Ó sọ pé àwọn kan nínú àwọn èèyàn náà ti lò ju ọgọ́rùn-ún ọjọ́ lọ nínú ìgbèkùn, èyí tó ń fa ìbẹ̀rù àti àìfọ̀kànbalẹ̀ ńlá fún àwọn ìdílé wọn àti àwọn agbègbè tí wọ́n ti wá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan lórí ojú òpó Facebook, sẹ́nitọ̀ náà ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ṣe sọ, àwọn èèyàn tó ń béèrè pé káwọn ológun gbà padà ní àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé láti Musa àti Lasa níjọba ìbílẹ̀ Askira Uba, àwọn arìnrìn-àjò tí wọ́n jí gbé ní agbègbè Buratai àti àwọn ènìyàn tó kù tí wọ́n jí gbé láti Ngoshe níjọba ìbílẹ̀ Gosa. Ndume sọ eléyìí di mímọ̀ lásìkò tó ń ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ Theatre Command North East Joint Task Force Operation Alinka ní Maiduguri. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn ológun fún àwọn akitiyan wọn láti kojú àwọn agbésùnmọ̀mí, ṣùgbọ́n ó tẹnumọ́ pé àwọn ọmọ iléèwé àti àwọn èèyàn mìíràn tí wọ́n wà ní ìgbèkùn fún ìgbà pípẹ́ yẹ kí wọ́n gba òmìnira. Síbẹ̀síbẹ̀, Ndume ṣàlàyé pé ìpè náà kì í ṣe nítorí pé òun kò mọ̀ tàbí ní ìrírí àwọn ìfara-ẹni-jìn àti akitiyan àwọn ọmọ iléeṣẹ́ ológun, ṣùgbọ́n ó jẹ́ ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn aráàlú láti máa gbé àwọn ìbéèrè àti wàhálà wá síwájú wọn. Ó tún gbóṣùbà fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìṣọ̀kan láàrin àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò. Ó sọ pé èyí jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ìdí táwọn ológun fi ní àwọn ìlọsíwájú nínú gbígbógun ti àwọn agbésùnmọ̀mí. Nínú ìdáhùn rẹ̀, alákòóso Theatre Command Major General Abubakar Abdulsalam dúpẹ́ lọ́wọ́ Sẹ́nitọ̀ Ndume fún àbẹ̀wò náà. Ó sì sọ pé àwọn yóò tún fi kún akitiyan wọn lórí àwọn èèyàn tí wọ́n jí gbé. Alákòóso náà tún sọ ìpinnu àwọn ọmọ iléeṣẹ́ ológun Nàìjíríà àti àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti tẹ̀síwájú pẹ̀lú àwọn ìṣọ́de tí wọ́n ṣe láti dáàbò bo àwọn agbègbè, mú àlàáfíà àti ìdúróṣinṣin padà sáwọn agbègbè tí ìṣòro náà kàn, àti láti rí i dájú pé àwọn ènìyàn tí wọ́n ti lé kúrò láwọn agbègbè wọn padà láìléwu. Ó sọ pé àwọn àṣeyọrí táwọn ológun ṣe ní agbègbè náà jẹ́ àbájáde àtìlẹ́yìn tí olórí àwọn ọmọ iléeṣẹ́ ológun fún wọn, nítorí pé ó ní òye púpọ̀ nípa ipò àti ìṣòro agbègbè ìlà oòrùn orílẹ̀-èdè yìí. Ẹ ó rántí pé àwọn ọmọ iléèwé 42 ni wọ́n jí gbé láti iléèwé Musa Primary àti Junior Secondary School ní Musa ní ọjọ́ 15 oṣù karùn-ún lẹ́yìn táwọn afurasí agbésùnmọ̀mí kọlu agbègbè náà. Bákan náà, ní ọjọ́ 29 oṣù kẹfà, àwọn afurasí agbésùnmọ̀mí kọlu Government Day Secondary School Lasa níjọba ìbílẹ̀ Askira Uba, tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ iléèwé 36 àti olùkọ́ kan gbé lọ.